Omi ti tẹ̀yìn wọ̀gbí lẹ́nu o. Omi ti tẹ̀yìn wọ̀gbí lẹ́nu. Nǹkan ti ṣe wá ní orílẹ̀-èdè Nàìjíríà yìí o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ìròyìn tí mo mú wá fún wa yìí, ìròyìn ìbànújẹ́ ni o. K'Ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ kàn wá o. Wọ́n ti kó àwọn ènìyàn wa kúrò ní Old Ọ̀yọ́ National Park o. Wọ́n ti fi helicopter, wọ́n ti fi jí wọn kó kúrò ńbẹ̀ o. Wọ́n tún transfer wọn lọ sí Kaduna o. Wọ́n ti transfer wọn lọ sí Kaduna. Màá fi fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ ìròyìn lẹ́nu bàbá Awíkonko. Update leléyìí bó ṣe ń lọ, bí nǹkan ṣe ń lọ. Ìtìjú ńlá ló jẹ́, disgrace ńlá ló jẹ́ fún Nàìjíríà. Ó mà ṣe o. Ó bọ́ lọ́wọ́ Nàìjíríà. Kí àwọn bandit kí wọ́n tún lágbára ju Nàìjíríà lọ. Ní 40 days tí àwọn èèyàn wa ti wà ńbẹ̀ yẹn, wọn ò rí ipá kankan tí wọ́n lè sà. Wọn ò rí ìgbésẹ̀ kankan tí wọ́n lè gbé láti kó àwọn èèyàn wọ̀nyí kúrò ní àkàtà bandit tó tún fi di pé wọ́n tún fi helicopter wọ́n fi kó wọn kúrò níbẹ̀ yẹn lọ sí Kaduna. Olúwa o, a máa wá ṣe nǹkan lórílẹ̀‐èdè yìí o. Ṣé ayé la ṣì wá ni àbí orílẹ̀‐èdè la ṣì yà? Ó dá mi lójú orílẹ̀‐èdè la ṣì yà, kì í ṣe pé a ṣayé wá. Ẹ jẹ́ fídíò sílẹ̀ fún wa kí ẹ̀yin náà kọ́ ẹ wá lọ gbọ́ bí nǹkan ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá Awíkonko. Ohun tẹ́ bá wá rí sí ẹ jẹ́ ká pàdé ní comment section. Àti pé ṣé hope ṣì wà fún wa ṣá lórí àwọn ènìyàn wa tí wọ́n kó yìí. Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ bá mi share, ó yá lókè lọ́hùn. Ẹ jẹ́ mi máa kí gbogbo ọmọ kóòtù òjíire mi pẹ̀kú dédé àkókò yìí níbi kí mi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ohun tí mo gbọ́ ni ò gbà kí n dákẹ́. Ohun tí mo gbọ́ ló gbà kí n gbìyànjú láti sọ̀rọ̀. Torí pé kòrún ní ó ń dò yí ká ní lọ. Ìròyìn tí mo gbọ́ láàárọ̀ jẹ́ ilé yìí tó bà mí lọ́kàn jẹ́ díẹ̀. N ò tí ì gbàgbọ́ ṣùgbọ́n mo ń béèrè lọ́wọ́ ara mi pé ṣó lè rí bẹ́ẹ̀ ṣá. Tó bá rí bẹ́ẹ̀ báwo ni ó ṣe rí bẹ́ẹ̀? Kò tí ì yé mi o. Mo ṣì meditate lọ́wọ́ o lórí ẹ̀ o. So mi ò tí ì mọ̀. Now, kí ni ìròyìn tí mo gbọ́ tàbí tí mo mú wá? Because nínú ètò tí mo ṣe lánàá, n tá a gbọ́ tá a kà jáde ni pé iléeṣẹ́ ológun, àwọn security agents, wọ́n ti sọ̀ráǹdì àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ yẹn gbé. N tá a dẹ̀ gbọ́ tá a kà jáde ni wípé no escape route. Ìyẹn túmọ̀ sí pé kò sí ọ̀nà àbáyọ, kò sí ọ̀nà àgbàjáde, kò sí ọ̀nà àgbàsálọ fún àwọn ajínigbé tó kó àwọn ọmọ wa pẹ̀lú àwọn olùkọ́ wọn. Ọmọ 39 nínú igbó láti more than 30 days. Nínú olùkọ́ 7 wọ́n pa ẹyọ kan, ó kù 6. Èèyàn 45 nìyẹn nínú igbó nínú tá a kà jáde. So àbájáde ìwádìí fi hàn wípé ẹni tó jẹ́ ring leader àwọn ajínigbé ọ̀hún, ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Oríire local government náà ni, ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Oríire ni nípínlẹ̀ Ọ̀yọ́. Lílé tó túmọ̀ sí wípé ibẹ̀ wọ́n bí sí, ibẹ̀ ló dàgbà sí, ibẹ̀ náà ló tún wá ń jà, ló tún padà jà lógun. Gbogbo ọmọ káàárọ̀ òjíire. A lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Bí fáfẹ́ni tí ń lànà àgbàrá lẹ́rùn. Ṣé bẹ́ẹ̀ ni, ṣé bẹ́ẹ̀ kọ́? Ó jẹ́ kàyéfì. Ni mo fi ní bọ́ bá jẹ́ mi lẹ́yìn ni. Bẹ́ẹ̀ ṣe wọlé sórí ètò yìí, ẹ kàn mọ̀ pé kó délé kó dóko, kó dẹ́sẹ̀ kúkú, kó dọ́nà jíjìn, kó kàwọn ìjọba wa lára. Gómìnà Ṣèyí Mákindé, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn gómìnà lè káàárọ̀ òjíire. Ká béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Bí wọ́n bá ń sùn káta wọn pẹ́ wò, wọ́n bá létí àwọn di káta wọn lólobó. Ẹni tí ń pẹ́ ọ̀dákẹ́, bó bá lọ́wọ́ ń gbàgbọ́ ya etí rẹ̀ ó dì. Because bí tọ́rọ̀ òun dé dúró nìsín, ó pe gbogbo wa sí àjọ tó nírònú. Kò pè wá láti dúró dèjọba mọ́. Ó pè wá láti react bó ṣe yẹ ká react. Náà kí ni ìròyìn tí mo gbọ́? Ó ní wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó wà nínú igbó, wọ́n láwọn ICC
wọ́n ti wá fi helicopter kó wọn lọ sí Kaduna. Àwọn tó jẹ́ àgbà bẹ̀ wọ́n ní mọ́tò wọn fi kó wọn, níbo wọ́n kó wọn gbà. Ẹ dákun, báwo ni helicopter ṣe débi tí wọ́n wà tí wọ́n fi píìkì wọn? Àwọn sọ́jà wa, àwọn security agents tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ àdínú igbó, wọn ò dẹ̀ gbọ́ ariwo helicopter, torí helicopter ò lè wọ ibìkan jẹ́jẹ́ láyé. I mean, kí helicopter ò débì kan nísìnyí ká má gbariwo ẹ̀, ariwo ẹ̀ ó jí gbogbo lélẹ̀. Ní gbogbo àwọn ìlú, gbogbo àwọn ilé tó bá wà ní surroundings yẹn, wọ́n á mọ̀ wípé nǹkan kan débẹ̀. So èmi wá ní kí n sáré béèrè lọ́wọ́ yín pé báwo lẹ helicopter ṣe dénú igbó jọ̀ọ́ jẹ̀tẹ́ tó píìkì àwọn tó fẹ́ píìkì nínú igbó. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ètò tí mo ṣe lánàá, mo béèrè ìbéèrè kan tó wà vital. Mo láwọn ológun wá sọ pé àwọn ti gé wọn dé, kò sọ́nà tán lè gbà sá sílùú míì tàbí tán lè gbà sá lọ. Mo wá ń béèrè pé bo ni wọ́n ti gé wọn dé, how many kilometers síbi táwọn yẹn gangan wà, kí ni distance wọn síra wọn. God bless you ẹni tó ra sticker fún mi ní wáyé tí God bless you sir. Wípé kí ni distance àwọn ológun yìí sí àwọn ajínigbé yìí, because distance wọn láti jìn gan. Tọ́ra àwọn ajínigbé ò mọ̀ wípé wọ́n ti gé àwọn dé, wọ́n mọ̀ pé wọ́n ti surround àwọn, wọ́n mọ̀ pé wọ́n ti block àwọn. Tán bá súnmọ́ wọn, kí ni wọ́n jọ ń sọ síra wọn? Sáwọn yẹn náà sì fọkàn balẹ̀ dúró síbẹ̀. Bóò ni oníṣẹ́ ṣe dé ọ̀dọ̀ àwọn tó wá rescue wọn? Ọ̀pọ̀lọpọ̀ béèrè ní ń bẹ lọ́wọ́ wa táwọn yẹ ká béèrè lọ́wọ́ ìjọba. Mi ò tí ì sọ wípé bẹ́ẹ̀ ni sa o. Ẹ má sì mí gbọ́, mi ò tí ì sọ pé bẹ́ẹ̀ ni mà o. Ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí, ìlélẹ́yìí tí mò ń sọ jáde. N tí ì sọ pé bẹ́ẹ̀ lórí o. Kò tí ì sẹ́ni tó tí ì fìdí ẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n mi àtẹ̀yìn mọ̀ wípé lọ́pọ̀ ọgbà n tó bá yẹ kí ìjọba ó fìdí ẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, tó bá ti jẹ́ tí yóò takò wọn tàbí tí yóò affect wọn tàbí tí yóò yẹpẹrẹ wọn, wọn ò ní fìdí ẹ̀ múlẹ̀. Ṣé gbàgbé ńgbà táwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ń pààyàn rẹpẹtẹ lókè ọ̀yà every blessed day, ìjọba pe àwọn oníròyìn pé ìròyìn Nàìjíríà nìkan láti máa ròyìn ìbànújẹ́ lójoojúmọ́ ni, ẹ má ròyìn pé wọ́n pààyàn mọ́. Ló fi dàbí ẹni kó dínkù lókè ọ̀yà o, ojoojúmọ́ ni wọ́n ń pààyàn ń bẹ̀ o, wọn ò sinmi o, oníròyìn ò gbé mọ́ ni o. Tọ́ra àwọn tí ń sọ̀kò ọ̀dẹ́kun àti mọ́ sọ̀kò ojoojúmọ́ wọn ń sọ láì sinmi láì sáré. So eléyìí ló wá mú mi wá béèrè, èèyàn mélòó ló ní helicopter ní Nàìjíríà? Mi ò rò pé wọ́n ní ládùúgbò wa, odidi inú ìlú wa kò sẹ́ni tó lẹ́ helicopter. Lódidi state ìpínlẹ̀ Ọ̀ṣun yìí, tàbá máa rí èèyàn tó lẹ́ helicopter bóyá àwọn Adeleke, ìjọba ló tó lé ní, torí pé wọn ò kí ń pààkì helicopter síwájú ìta. Mọ̀ bóyá mo ti rí majority wa tó ti rí ibi tán ti pààkì helicopter sí níwájú ìta, pé nínú ilé wọn lẹ́ helicopter ń bẹ o, bóun náà ṣe ń pààkì ẹ̀, bóun náà ṣe ń gbé jáde, torí pé ibi tí blade ẹ̀ ó gbà gan àyè ńlá ni. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ló yẹ ká béèrè lọ́wọ́ wa. Now sọ́ọ̀sì tí ròyìn ti wá, ó ní pé wọ́n kó àwọn kan pẹ̀lú mọ́tò. Báwo lẹni yẹn ṣe rí sọ́ọ̀sì news yẹn? According to, wọ́n ní there was a time tẹ́ni tó jẹ́ national security adviser Nuhu Ribadu, wọ́n lòun náà wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bóyá láti wá bá wọn dárò àbí láti wá wo kí ni nǹkan tí wọ́n lè ṣe. Mi ò gbọ́ ní òsìyẹn, mi ò dẹ̀ káńtì mi. Gbèsè ìsepá àwọn tí wọ́n wá sọ pé àwọn wá bẹ̀ wá wò, wọ́n wá wò ọ̀nà tí wọ́n gbà rescue àwọn èèyàn yìí ni. Because tí náà ò bá láwo, a ti mọ̀ pé kò lè gòkè odò. Ìyẹn túmọ̀ sí wípé àwọn èèyàn kan lọ́rọ̀ àwọn èèyàn iṣẹ́, àwọn èèyàn kan bá bá aṣálẹ̀ wọn, àwọn èèyàn kan nígi lẹ́yìn ọgbà wọn, àwọn èèyàn kan wọ́n fẹ̀yìntì, àwọn èèyàn kan wọ́n gbọ́kànlé, tí wọ́n fi ní lọ́kàn pa àwọn ó ṣe nǹkan báyìí, tí wọ́n fi ń béèrè fún àwọn tí wọ́n fi tán tìmátìmọ́ lé. Mo dárúkọ àwọn ọ̀gá wọn méjì tí wọ́n ní kán release pé wọ́n yá wọn wà lágòdì àtàbólóńgó. Ìkànnì wọn ń dorúkọ mẹ́ta. Kì í ṣe orúkọ mẹ́ta pé surname, first name and middle name o, no. Wọ́n ní first name and last name lọ́nà mẹ́ta, oríṣi mẹ́ta, different orúkọ lẹ lè pè wọ́n. So now ọ̀rọ̀ ló délẹ̀ yẹ̀yìn ọ̀jọ̀gbọ́n, ṣé lóòótọ́ ni pé ìjọba ò mọ̀ nípa ìjínigbé tí ń lọ? I am not talking about Bola Ahmed Tinubu.
I am not talking directly about Ṣèyí Mákindé, but sáwọn tí ń bẹ nínú ìṣèjọba tí wọ́n lágbára kan tàbí méjì ṣé wọn ò lájọṣepọ̀ pẹ̀lú wọn. Gómìnà ìpínlẹ̀ kan Akwa Ibom, gómìnà Akwa Ibom ló ní àwọn mú Bandit pẹ̀lú AK-47 tó pọ̀, àwọn sì fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́, àwọn sì kó AK-47 yẹn fáwọn ọlọ́pàá. Àṣẹ́dẹ̀ wá látòkè, àwọn ọlọ́pàá yẹn dẹ̀ release àwọn Bandit yẹn, wọ́n dẹ̀ tó kó AK-47 yẹn fún wọn padà. Ìwọ́de wa mọ̀ pé Nàìjíríà ti tán. That is another program entirely, because I'm going to play the video. Odidi gọ́vnà ló jáde bẹ́ẹ̀ o, gbogbo dẹ̀ sí nǹkan tó yẹ tẹ́nìkan fẹ́ ṣe o, òun máa rú àwọn èèyàn lóun lágbára láti defend ara wọn. Ìsàlẹ̀ ń bí la ti ń dúró de gómìnà, ìsàlẹ̀ ń bí la ti ń dúró de president kó fọwọ́ sí nǹkan, la fi ń fogún ọdún dúró de state police, òtítàn bá jí wa gbé tán. So now mo ń bọ̀ ẹ dákun o. Mo okay. Now, tí helicopter bá ń fò lójú òfurufú wa, tí àjọ tó ń rí sí ètò ìrìn lójú òfurufú àti iléeṣẹ́ ológun wa tí wọn ò dẹ̀ mọ̀, you call that what? I call it stupidity of the highest order. Because lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú Áfíríkà táwọn àyè, ọ̀pọ̀lọpọ̀ àwọn country ní bẹ́ẹ̀ ẹ mọ̀ tí ẹja rìn jìnnà ẹja ń Burkina Faso. Àbílẹ̀ ẹnujọ́ mẹ́ta ẹ̀kọ́ ni orílẹ̀-èdè Burkina Faso náà mú plane ọmọ ológun wa mọ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ológun 9 àbí 8 tí ń bẹ nínú ẹ̀ tán mú wọn dè mọ́lẹ̀ tán ni wọn ò ní lọ. Tinubu ṣàṣẹ ní láti rán àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n ẹ̀sẹ̀ lọ bẹ́ẹ̀. Burkina Faso ńlẹ̀ ńlẹ̀ ń bẹ lásán ni o, population Burkina Faso tó Lagos state o. Irú Burkina Faso ní ètò, wọ́n mọ iye bàálù tó wà lójú afẹ́fẹ́ wọn. Nàìjíríà ò mọ iye bàálù tó wà lójú afẹ́fẹ́. ń bọ́ jẹ́ pé nǹkan fi sídi ke mọ́nítọ̀ kọ́ mọ́ mọ́nítọ̀ ó ti ṣeré lọ. àìsèse ọba aláṣẹ làágùn ó ti ṣe fàájì lọ. Bóyá jagun, bóyá bí tó ti ń control tó ń control ló gbégo kìnìún kan ẹgbẹ́ níbi lẹ́yìn ó ṣe fàájì, àbí tó ti ń fọwọ́ rí obìnrin jà kín kọ́ lọ́wọ́ sànú yín. Ẹ jáde ọgbọ́n sọ̀ọ̀sì kìnìún o, mò ń bọ̀. Instead of telling you about how a Shut up, Joe. Ẹ má bínú jàre. Bó bá jó òótọ́. I will put forth to you is this. Since 1990, 23rd day of June is today, 2026. Good morning, everyone. This is Ẹ ti gbọ́ pé déètì àárọ̀ yìí ni. a very sad update, and I don't think that saying it on social media is going to change anything. But it is important we say it as it is. Of course. It is important that people know what is actually going on. And this is about the Oyo State students and teachers who were abducted from their school, who were kidnapped by these Islamic extremists. And after the whole did and done, you know, they demanded for Sharia, and at the end they said they did not demand for Sharia. Now, because of the controversies, the criticism that people started lashing upon them and their fellow Muslims, because we were feeling that these people are not talking enough, because they like what these terrorists are doing. I was one of the people who are feeling like that, and I still feel like that. So the terrorists now lifted the children to Kaduna State, and on ground some elders to Kaduna State. My question remains this: in a country, forget about Tinubu now. Okay, Tinubu is not in this equation. Let me throw him away, even though he's the commander-in-chief. In a country where Christopher Musa is the defense chief, the minister of defense, the terrorists use helicopter to lift school children from Oyo State to Kaduna State. You are a minister of defense, right? So you don't know about helicopters flying in Nigeria? We are at war. You don't know the helicopters that terrorists are using or not. After airlifting the children, they use through the roads to carry some persons again, because there are many.
to Kaduna State. I ask again, do you people really understand Nigeria? Do you people really know Nigeria? Do you people really know what is going on in Nigeria? No, do you really know? This thing I'm telling you, people knows about this. This is not, oh, Okocha is saying something that nobody has. People knows what I'm talking about. But they will not talk about it. They knows. The terrorists enlifted these people. And, oh God. You see, there was a day military went to confront these people. Like, I can't imagine what happened that very day. I believe, this is an assumption, okay? I believe that before those military personnel approaches the terrorists, because they know their location when they were in Oyo State, even now in Kaduna State, they know their location. So when they were approaching, I believe insider called the terrorists, the military are approaching. Go after them first. That was why the military that went there could not do anything and they kill one of them. If not, they will defeat them. When the vigilante went to confront them, the vigilante said that the only reason they were unable to rescue these people and finish these terrorists because they killed some of the terrorists when the vigilante people went there. And the vigilante members, none of them sustained even injury. They did not kill any of them. This is because there is no insider source who is telling them that the vigilantes were coming this or that. Now, like I said, pé mo sáré wá pápápá ni láti wá kan drop information yìí kí n debate mi lọ. Ó ní wípé tẹ́ bá gbọ́ nǹkan tí brother mi yìí sọ. Ó ní ṣé Minister of Aviation àbí Minister of Defence ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ọmọ helicopter tó ń rìn ní Nàìjíríà bẹ́ẹ̀ helicopter ṣe ń rìn ní Nàìjíríà then kí wá ló dé tí wọ́n fi wọ́n joyè àwòdì tí wọ́n lè dáàdì ẹgbẹ́. That is number one. Number two, ó ní wípé ńgbà tí iléeṣẹ́ ológun ń lọ sọ́dọ̀ àwọn ajínigbé pé insider wà láàrin wọn tó ti sọ fáwọn yẹn wípé wọ́n ń bọ̀ o. N tó gbé mi wá gangan, do you know it? N tó gbé mi wá ni wípé àná la ṣẹ̀ṣẹ̀ ká wípé iléeṣẹ́ ológun ní àwọn ti gé àwọn ajínigbé yìí dè, àwọn ti gé wọn dé, àwọn ti blọ́ọ̀kù gbogbo ọ̀nà tán lè gbà jáde. Ṣé ẹ̀dẹ̀ gbàgbé pé nínú ètò yẹn náà mo ń sọ wípé n fẹ́ gbọ́ pé sọ́rí o àwọn àgbẹ̀ kan níbẹ̀ nínú oko tá a rò wípé àwọn ajínigbé yìí ló ṣì wà ń bẹ̀ o. Ṣé ẹ gbàgbé pé mi ò gbé fẹ́ gbọ́ pé sọ́rí o pé ìfín iná tá à ń rí àwọn kan ni wọ́n ń ṣe èédú ń bẹ̀ torí nípínlẹ̀ Ọ̀yọ́ iṣẹ́ tó pọ̀ ń bẹ̀ nìyẹn. Àwọn ibì kan wà tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ń ṣe èédú tí wọ́n ń tà tẹ̀ fi ń dáná káàkiri táwọn iléeṣẹ́ ń lò àwọn èédú ńláńlá hùn. So ẹ lè mọ rí èéfín tó ń rú jáde ibẹ̀ gan mo ti mọ bọ́n ṣe máa ń ṣe èédú. So pé kí iléeṣẹ́ ológun mọ̀ padà wá jábọ̀ fún wa ń pé ni mo fi pòwe pé àgbàlagbà gbọ́dọ̀ rí eku kó dààmú rìn. That is kágbàlagbà sọ pé eku lọ́wọ́ àbí at the end of the day gbà tán wá pátán kó wá jálàǹgbá àkàwá ni síbẹ̀ ilékulẹ̀ rí ni wá ni bóyá mi ìwòrú rẹ̀ dáadáa ni àbí mi ìwò dáadáa no kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ńgbà tí iléeṣẹ́ ológun wá fi wá lọ́kàn balẹ̀ pé ká ní sùúrù díẹ̀ ló kù àwọn tí fẹ́ débẹ̀ o kábí wọ́n lè rí pé bo wọ́n dé gangan. Bàbá béèrè bí àníyàn kankan dá wa lóhùn pé ibo ni wọ́n dé kí ni distance kìlómítà bíi tí wọ́n dé kí ni tó fi wọ́n lọ́kàn balẹ̀ páwọn èèyàn ń bẹ ń bẹ táwọn fi ń fi wá lọ́kàn balẹ̀ pé ká ní sùúrù ká fọkàn balẹ̀ díẹ̀ lóko àwọn tí fẹ́ẹ́ débẹ̀ àwọn gba àwọn ọmọ yìí padà fún wa láyọ̀ àtàláfíà safely tí nǹkan kan ò ní ṣe wọ́n. Mo pick point kan nínú ọ̀rọ̀ táwọn èèyàn kan sọ wípé bíjọba bá sọ pé àwọn ọmọ nǹkan ti ṣẹlẹ̀ yìí baba ńlá rọ́ ni o because àwọn èèyàn tí ń bẹ lákòlò àwọn ajínigbé yìí wọ́n ń jẹun o níbo wọ́n ti róúnjẹ tí wọ́n ń jẹ o wọ́n ń pààrọ̀ aṣọ o wọ́n ń fọyín o sáwọn yẹn náà ló bá wọn kó ọṣẹ ìfọyín lọ àti búrọ́ọ̀ṣì àbí pákó wọn rùn àbí wọ́n ṣe bíi káàmpù ni tó jẹ́ pé kálukú ṣe fàájì rẹ̀ ń gba lè bá mọ́ ṣùgbọ́n tó bá fẹ́ advertise fún wa wọ́n bọ́ sẹ́yìn ibì kan wọ́n ṣe fídíò wọ́n gbébọn sẹ́yìn ẹnu ẹni tó fẹ́ sọ̀rọ̀ ká lè sọ wípé ẹnu kú lọ́wọ́ o àwa wa ń sáré káàkiri ìjọba wa ní àfọkànbalẹ̀. Kí ni wọ́n fi wá lọ́kànbalẹ̀ lé lórí? Kí ni wọ́n fi wá lọ́kànbalẹ̀ lé lórí? So gbogbo àwọn nǹkan yẹn wà stake gbogbo àwọn nǹkan yẹn wà stake. Now ibi tí mo lọ lélẹ̀ yìí bíjọba bá ní àfọkànbalẹ̀ tá a sì fọkànbalẹ̀ tá a sì nígbàgbọ́ nínú wọn sáwọn náà ń tàn wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ń fi ọkàn wa balẹ̀ lórí òfegè à ń gbọ́kànlé wọn míwá ọ̀tọ̀ ní nǹkan táwọn ń ṣe lábẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ béèrè lábẹ́rè lọ́wọ́ wọn tí wọn ò rí dáhùn. Ṣé àwọn sọ́jà àwọn iléeṣẹ́ ológun yẹn lóòótọ́ àwọn tó ń jagun mọ bí wọ́n ṣe ń jagun but láàrin àwọn DSS wà ń bẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn sọ́jà wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Now bó ni wọ́n ṣe ń rin ìrìn àjò wọn lójúmọ́
tẹ́ bá lọ sọ̀rọ̀ àǹdí èèyàn that means ẹ ti form circle bá a ṣe máa ń wí nínú manowó ẹ form circle ká ṣeré oge ẹ form circle ká ṣeré oge wáyó tẹ́ bá form circle bó lẹ ṣe ń communicate pé ókè o àwa tá a wà ní north o àti move 10 feet 100 feet 1 kilometre ẹ̀yin náà move 1 kilometre closer so ibi tẹ́ ti oh my god now kò yé mi mọ́ àwọn tẹ́ sọ pé gédé àwọn tẹ́ sọ pé ẹ ti cover wọn àwọn ni wọ́n sọ fún wa wípé wọ́n ti move àwọn ọmọ wa kúrò nínú igbó ibi tẹ́ sọ pé wọ́n wà Ṣèyí Mákindé ni wọ́n wà ní Odò Ọ̀yọ́ National Park tó bá yìí jẹ́ pé àwọn ọmọ wa ti wá dé Kaduna ìkúrú ti tẹ̀yìn ní fanfani yẹn o níbi tẹ́mi ti bẹ̀rẹ̀ sí ní fura ó ní pé wọn ò ṣe fídíò kankan mọ́ láti gbà yẹn láti gbà tí wọ́n máa yẹn ti jáde pé ní tí wọ́n ń béèrè lélẹ̀ wọn ò béèrè léyìí láti gbà náà ni fídíò ti jáde mọ́ láti gbà tí gọ́ọ̀mẹ̀ntì ti lè sọ wípé inú national park náà ni wọ́n sì wà ṣùgbọ́n títóbi igbó national park ni ò jẹ́ kọ́wọ́ tí ì tẹ̀ wọ́n mo ti wò wípé àwọn èèyàn máa re-strategize reason ni pé gbogbo tí ń lọ nígboro náà ni wọ́n ń gbọ́n bí tí wọ́n wà bí wọn ò bá gbọ́n tí wọ́n ti lọ nígboro níbi tí wọ́n wà bóun náà ṣe fẹ́ mọ̀ wípé ìjọba ń parọ́ lórí nǹkan táwọn béèrè níwọ̀n ìtàn béèrè níjọba sọ síta ṣùgbọ́n láti sọ̀jọba lẹ́nu tàbí ìgbà tí wọ́n rí pé kíní ọ̀rọ̀ ọ̀rọ̀ kò ṣeé ṣe ni wọ́n dẹkùn sí ransom nìkan pé ẹ jẹ́ kán sanwó fún wa ká bójú kó ń bẹ̀ kán sanwó fún alásàkádẹ̀ bójú kó ń bẹ̀ nígbà tí ìjọba ti wá lè sọ wípé ibi báyìí ni wọ́n wà ẹ má bínú o ǹjẹ́ ẹ lérò wípé ó lè wà níbì kan káwá máa sọ pé mo rí ọ o mo mọ bí tọ́ wa o ibi báyìí lọ wa o bó bá di lọ́la mọ̀ ń bọ̀ o ńgbà tí èèyàn ọ̀gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ́ kan lọ́wọ́ tí kejì ò lè sá lọ sírò ẹni yẹn ó dẹ̀ dúró dè ń dọ̀la ètí ní hindrance igbó tó bí pọ̀ lókèjì bí tán wà gangan bọ̀tọ̀ kan yín sọ fún pé ẹlòmíín guess pé at least wọn àti lè move àwọn ọmọ yẹn jáde tá ń sọ fún ọ bẹ́ẹ̀ ọmọdé lọ́wọ́ kan olóògùn onígbètúgbètú ló mú lọ́wọ́ sọ ọmọ ẹni tó fi ràn àwọn èèyàn ní god wọ́n ní audacity láti wá kọ́ ọmọ 39 pẹ̀lú tíṣà méje wọn ò dẹ̀ tí ìwà múra ọ̀nà tí wọ́n gbà sá lọ bí nǹkan bó bá fẹ́ yíwọ́ ẹ̀yin wá ń fọkàn sí wọn pé ojú kan náà ni wọ́n wà for 30 days irúgbìn ayé wo ni wọ́n máa gbé for that 30 days so Nàìjíríà ní láti dá wa lóhùn fún wa ní answer sáwọn ìbéèrè kọ̀ọ̀kan bọ́dà wa mọ̀ pé bọ́dà wa loose pé anybody can come in at any time do we even have border ẹnu ìloro la ní that is entrance la wá ń pè ní border mà proof ẹ entrance la ní ni pé ojú ọ̀nà tó kù láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè míì ibẹ̀ la wá gbé gate sí la wá pè ní border no ẹgbẹ́ gate yẹn lọ ràn rí lọ́wọ́ ọ̀tún ẹgbẹ́ gate yẹn lọ ràn rí lọ́wọ́ òsì ta ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ló wà ń bẹ̀ ta ló dáàbò bò bẹ̀ so tí n bá lè gba ẹnu òloro yín wọnú ìlú màá dẹ̀ gbanú gbó wọ bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbó lọ wọnú bẹ̀ náà ó ṣé gbogbo èèyàn lọ́gọ̀ ni ṣé gbogbo èèyàn ló fẹ́ gbẹnu bọ́dà ni oríṣiríṣi àwọn ọmọ ìlú mi ọmọ kọ́ńtírì mi ọmọ Burkina Faso ọmọ Chad ọmọ Niger ọmọ Cameroon ni wọ́n wọ Nàìjíríà on a daily basis research filẹ̀ wípé iṣẹ́ àtòsí ń bá àwọn orílẹ̀-èdè kan náà múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀sùn wọ́n dẹ̀ ń gbọ́ news lójoojúmọ́ pé lucrative job ní ìjínigbé ní Nàìjíríà and they are all coming in to come and take their own share of the cake. Yeah, okay, Nàìjíríà náà lọ́bẹ̀ wà ní ṣe o ẹjá lọ́bẹ̀ ká lọ bù ú. bó jí ọmọ gbé ní north kò sẹ́ni tí ó dàwó bó jí ìyàn gbé north kò sẹ́ni tí ó dàwó ọrùn ìjọba wọn máa pùṣẹ̀ sí. ṣùgbọ́n jí ẹnìkan gbé ní south tàbí kó jí ọba wa gbé ní south á bẹ̀rẹ̀ sí kówó jọ nísìn á ṣe GoFundMe á bẹ̀rẹ̀ sí fàkà nọ́mbà síta nísìn á bẹ̀rẹ̀ sí ní dáwó wọn yóò pín wọn gbowó lọ ẹwúrú ilé ìtọ́sẹ̀lẹ̀ nígbò wọn jẹ́ aláboyún gbé jíyàn gbé wọ́n béèrè 300 million fún ransom wọ́n wá negotiate wọ́n wá come down sí 150 million naira are you kidding me 150 million naira just like that bóyá 150 ni wọ́n kó jọ bóyá kò pé 150 náà kó jọ wọ́n sáwọ́ pé bóyá bọ́n bá ti rówó ó yẹ kí wọ́n gba ilé náà bẹ́ẹ̀ kí wọ́n release àwọn èèyàn wa wọ́n gbé owó ránṣẹ́ sáwọn ajínigbé ẹni tó gbowó wá wọn pa aláboyún tá a torí ẹ̀ sáré káàkiri ṣe wàhálà kiri pé kán mọ̀ bá pa o ẹja gbé ransom lọ o
káwo condition tó wà o torí ọmọ tó torí oyún tó ní o condition rẹ̀ bóyá o ti fẹ́ bí o because wọ́n ló ti heavy so wọ́n tó pawó náà n tí lè ṣe ológun lè sọ after like 33 or 34 35 days táwọn ọmọ wa ti wà ní ugbó ní pé ká fọkàn balẹ̀ àwọn wà on top of the situation àwọn ti sọ̀ráǹdì wọn kò síbi tí wọ́n fẹ́ gbà lọ bọ́ báyìí jẹ́ pé lóòótọ́ làwọn ọmọ wa ti dé Kaduna kí ni iṣẹ́ ológun tó fẹ́ sọ fún wa ìbéèrè yẹn n tí rèèyàn dá mi lóhùn helicopter mélòó ní bẹ ní Nàìjíríà èèyàn mélòó ló lè afford helicopter ibo ni wọ́n ń pààkì ẹ̀ sí ṣé airport náà ni I need an answer for that ṣé airport ni àbí helicopter Nàìjíríà ní parking space like I said in the entire Ilé-Ifẹ̀ o mi ò rí lè bi tí wọ́n ti lé helicopter o ní gbogbo Ifẹ̀ pápátá látòkè délẹ̀ mi ò rí ibi tí wọ́n ti ní helicopter o ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun mi ò rí ibi tí wọ́n ti ní helicopter o wọ́n bá wá ní agbọ́dọ̀ mọ àwọn tó ní ìsídàkọ́ tọ̀ ọ́ jẹ́ former governor tàbí jọ́kọ́ jẹ́ former general bàbá wa Lani Akínrìnàdé mi rò pọ́n helicopter bí wọ́n bá fẹ́ gùn wọ́n lọ gùn state ni wọ́n bá fẹ́ gùn wọ́n lọ gùn ní state ni ó túmọ̀ sí pé Nàìjíríà mọ gbogbo ẹni tó lé helicopter bẹ́ẹ̀ helicopter mi bá wá wọlé tá a mọ̀ now that means àwọn helicopter tó wá gbà wọ́n eléyìí bóyá bòmí wọn ti wá but kí ló dé tó jẹ́ pé Kaduna wọ́n gbé wọn lọ ó túmọ̀ sí pé Kaduna dé sí àwọn tó rán wọn ń ṣẹ́ Kaduna ni comfort zone wọn níbi tí wọ́n ti máa rí kí lórúkọ ẹ̀ facilities tí wọ́n need àkàndọ̀ ọ̀rọ̀ Awikonko mi ò ní láti drag ọ̀rọ̀ yìí púpọ̀ àwọn questions tá a ní láti béèrè lọ́wọ́ government ò ní wípé èèyàn mélòó ní helicopter ibo ni wọ́n park helicopter sí báwo helicopter ṣe máa lọ síbẹ̀ láti lọ kó mi ì tí ì gbàgbọ́ o mi ì mọ̀ bóyá ẹ̀yin náà ti gbàgbọ́ èmi ò tí ì gbàgbọ́ ń tèmi o ẹ jẹ́ ká fi sọ́wọ́ wípé kò rí bẹ́ẹ̀ káwa máa retí ìsìlátọ̀dọ̀ government àtàwọn security agents our expectation now is láti bá wa gba àwọn ọmọ yẹn jáde àwa ń dúró di excuse mi tán fẹ́ fún wa ìbànújẹ́ ò ní kàn yín o ibi ò ní kàn yín o ẹ ní ṣọ̀fọ̀ ọmọ o orílẹ̀-èdè Nàìjíríà ó ti tán tipẹ́tipẹ́ as far as me as concerned ṣé ẹ gbàgbé mo sọ gbólóhùn kan I am not a fan of Bola Tinubu but mo rí Bola Ahmed Tinubu gẹ́gẹ́ bí best among the rest ó bẹ́tà Peter Obi by far kò sí ní tẹ́lẹ̀ nǹkan kan fẹ́ fi convince mi ó bẹ́tà Atiku by far kò sí ní tẹ́lẹ̀ fẹ́ fi convince mi òun náà ni the best among the rest but not the best to rescue this country. Nàìjíríà ti tóbi ju ntí ẹnìkan kan lè èèyàn kan ṣoṣo lè govern lọ the higher we accept the truth the better. Orílẹ̀-èdè yìí ti wà ní 12 million people rí no 90 million people wọ́n ti wà 65 million people rí wọ́n ti wà ní 90 million people wọ́n ti wà ní 120 million people àtijọ́ wà ní 160 170 million people láti ìgbà náà láti ṣe census gbẹ̀yìn o approximately là ń lò lónìí ń pé àti máa lé ní 200 million people approximately ni that means ńgbà tí Nàìjíríà wà ní 65 million 70 million ó ṣe é control pẹ̀lẹ́ nìkan Lagos state ní ìsìn go and count their millions so Nàìjíríà ti tóbi jù fẹ́yàn kan the earlier we face the reality the better táwọn tí ń bẹ ní senate tí wọ́n bá yọ lórí burúkú táyé wọn ò fẹ́ ta táyé wọn ò fẹ́ bàjẹ́ ó yẹ kí wọ́n gbófin kalẹ̀ kí wọ́n sọ pé kí Nàìjíríà ò pín táwọn tó wà ní house of rep táwọn bá fẹ́ ṣọ̀fọ̀ táwọn bá fẹ́ dààmú ó yẹ kí wọ́n wọ́nà láti pín Nàìjíríà bí mi àtẹ̀yìn bá fẹ́ ṣe dáadáa tá a fẹ́ fìyà jẹra wa ká dìbò fún Bọ́lá Ahmed Tinubu padà ká pín Nàìjíríà ní second term tá a bá pín kó dá wa padà sí regional government ká ti bẹ̀ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ pínpín náà so tẹ́nìkan tó bá ń fọkàn sí pé Nàìjíríà ilé máa da lọ tóorun rẹ̀ sùn kó o tún àlá rẹ̀ lá èmi Àkàndá Awikonko conclude in my mind this Nigeria as far as I'm concerned can never be great no way it can never be great at all no solution for this country sorry to use that language I am not God o but at least mo ti wà lórí ilẹ̀ alààyè ní ìsìn for more than 50 years bí èèyàn gbọ́njú ó mọ̀ tó yàtọ̀ sósì nígbà tó bá ti ń pọ̀ ọmọ ọdún 12 13 o ti mọ tí ń lọ o ti mọ bí oúnjẹ bá wà nílé oúnjẹ ò sí nílé o ti mọ bí mọ́mí ẹ bá lówó lọ́wọ́ bí dáàdì ẹ ò lówó lọ́wọ́ o ti mọ capacity provision látọ̀dọ̀ àwọn parents yẹn so láti ìgbà náà láti ń gbọ́ pé Nàìjíríà máa dáa ntọ́ bà mí lẹ́rù jù ní pé lọ́dún 1979 Kọ́líńtì Àyìnlá ṣe rẹ́kọ̀dù kan ó pe ní mẹ̀kúnnù ń jìyà ibi Nàìjíríà ń rè yí o ó mọ̀ ń bà mí lẹ́rù o
ìdẹ̀rùn sí fún mẹ́kúnnù mọ́ o kí ló ti jẹ́ èwe fàyè 1979 ni mo ń sọ fún yẹn o. And that 1979 I was just 4 years old. Ọmọ ọdún 4 péré ni mo wà. Inflation yìí ti máa yé lójú, ìyẹn ló máa ń bọ̀ yìí o. Ewédú tọrọ di sílè méjì o, ìlú ò tiẹ̀ fararọ. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ìjọba, ẹ wá sọ sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tọrọ yìí bákan o. Ìdẹ̀rùn òsì fún mẹ́kúnnù mọ́ o kí ló ti jẹ́ èwe fàyè. Epo ti léwó, gàrí ti léwó, olúbọ́dì góòlù o. Iṣu ti léwó, gàrí ti léwó, olúbọ́dì góòlù o. Ewédú tọrọ di sílè méjì o, ìlú ò tiẹ̀ fararọ. Wọ́n wá nílùú ọ̀fararọ láti 1979, 1978, 78 ni 78, 79 ní rẹ́kọ̀dù yẹn, mẹ̀kúnnù ń jìyà, you can find it. Wọ́n wá nílùú ọ̀fararọ láti gbà náà 1980 tá a fi lò tán di 90 ìlú ọ̀fararọ náà 90 di year 2000 nǹkan òsẹ́nure náà year 2000 di year 2010 nǹkan tó bá àdì sí ni 2010 to 2020 ayé tó gbogbo nǹkan tó polúkúrú musu sí 2020 to 2026 2030 látó ń lọ yìí bí Bọ́lá Tinubu bá tó ṣe lẹ́ẹ̀kejì yóò gbé ọ̀pá àṣẹ sílẹ̀ ní 2031 wòye tí èjì ẹ máa jẹ́ ńgbà náà wòye tí èjì tèmi máa jẹ́ ńgbà náà kí la ti wá achieve láti gbà tá a ti ń bọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà àdúrà tí Táyé ń gbà àdúrà tí Kẹ́hìndé ń gbà ni pé bó ti wù kí Nàìjíríà ò le tó káwọn sátìrí tàwọn ṣe bọ̀ wá àjọ nísinmi ni wọ́n káwọn ọmọ 39 wọ́n káwọn olùkọ́ wọn àjọ ń ronú àjọ ń consider ẹ̀ àjọ ń gbé sí condition ara wa kálọ́mọ mi ni kí làwọn ọmọ yìí ọmọ jẹ́ nugbó bó náà ṣe ń sùn ilẹ̀ wọ́n ń so ṣé wọ́n ń faṣọ bora báyìí nínú òtútù yìí ṣé wọ́n ń jẹun kí ni wọ́n ń jẹ ṣé wọ́n ń fọyín kí ni wọ́n fi ń fọyín bó ni condition wọn for more than 30 days. Wọ́n jiyàn gbé lẹ́kìtì wọ́n jiyàn gbé Ìjẹ̀bú lọ́wọ́ èèyàn méjì pé wọ́n gba 270 million naira àwọn segment kan gba 200 million lọ́wọ́ wọn ẹnìkan wọ́n gba 70 million lọ́wọ́ tiẹ̀ wọ́n jí gbé ẹ̀wá àwọn kan dá onímọ̀ wọ orílẹ̀-èdè Nàìjíríà wá ẹ̀wá tó wá nírètí pé Nàìjíríà ó dà every blessed day làwọn Haúsá Fúlàní wọlé sílẹ̀ Yorùbá kì í ṣe every blessed day làwọn lọ sókè ọya o torí kò sí business afẹ́ lọ mọ́ ń bẹ̀ every blessed day lọmọ yín mẹ́rin wọ ilẹ̀ Yorùbá kì í ṣe every blessed day làwọn lọ sí East o bó bá rọmọ Yorùbá tí ń lọ sí East bóyá kọ́pà ni ó fẹ́ lọ sáàfù ni o reality ló gbọ́ lẹ́nu mi ẹ̀ tó bá rọmọ Yorùbá tó ń trip lọ sí East bóyá ó fẹ́ lọ sáàfù ni kì í ṣe business là ń wá lọ kì í ṣe greener pasture là ń wá lọ kàkà tá a fi doríkọ East á doríkọ òkè òkun ọmọ Yorùbá would rather go to Europe or to America to London for greener pasture not to East or North and they are coming. Ó ti tó bí ọdún mélòó kan tí mo ti sọ sẹ́yìn ìwọ ń dream láti lọ sókè òkun ilé ìdájẹ́ ń da ahoro ń bì yìí àwọn Fúlàní ò máa láti gbélé ahoro yẹn bó bá jẹ́ pé yàrá kan ló ti wó ń bẹ̀ wọ́n máa láti gbé yàrá méjì tó kù tàbí yàrá mẹ́ta tó kù yàrá bí tó ti wó yẹn wọ́n á fi gi brace ẹ̀ wọ́n máa sùn nínú ẹ̀ èyí náà mọ̀ pé àṣà àwọn èèyàn ní sun bíṣà àwọn èèyàn ní manage o àwọn èèyàn ní try o meanwhile wọ́n fẹsẹ̀ múlẹ̀ láàrin yín wọ́n wo ibi tán ti máa strike ẹni tí wọ́n bí sí ìjọba oríire ló káwọn èèyàn wá láti wá jà wọ́n lólè ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ló wà ní ugbó wọ́n ń dúró dàsìkò tán fẹ́ strike wọ́n ń dúró dàsìkò tán fẹ́ wọ àwọn skul yín tó wà ní ugbó yẹn bó bá wù yín ẹ máa gbàdúrà fún Nàìjíríà ẹ máa gbàdúrà fáwọn olórí yín kí wọ́n tó máa ṣe kán tó máa kó yín jẹ síwájú sí the earlier the better tàbá pín Nàìjíríà o kò sọ́nà àbáyọ kankan mọ́ tí Bọ́lá Tinubu bá ti fail as far as me as concerned I will never vote for anybody in my lifetime again I will never. Bẹ́ẹ̀ bá dẹ̀ sọ pé kún màá sọ fún pé kún náà ni bẹ́ẹ̀ bá sọ pọ́fà màá sọ pọ́fà ni kò ságídí gangan tẹ́nìkan fẹ́ ṣe ń Bọ́lá Tinubu bá fi lọ tí ọ̀dà wa padà sí regional government táà tó wà lọ́wọ́ àwọn Fúlàní because as far as I'm concerned Tinubu ń parí ní 2031 ọmọ Fúlàní àtàwùsá wọn ń bọ́ ọbẹ̀ padà ni gbogbo ariwo tó yí Peter Obi ń pa yẹn erémọdé ni erémọdé lòún ṣe ń tiẹ̀ tó bá yá ojú oorun tó wà yóò jí Ọlọ́run ràn wá lọ́wọ́ o ìbànújẹ́ oníkan wa o bí oníkan wa o ìṣẹ̀lẹ̀ lágbé kò ní ṣẹlẹ̀ sí wa o àdúrà mi ni wípé kí ọ̀rọ̀ yẹn ó má jẹ́ òdodo wípé wọ́n ti fi helicopter kún àwọn ọmọ wa tí wọ́n kó níjọba àbílẹ̀ oríire Ahoro Ìṣẹ̀lẹ̀ Yàwọ̀ta tí wọ́n kó wọn bẹ̀ kó jẹ́ pé fake ni news yẹn kó jẹ́ pé kò real kó jẹ́ pé assumption lásán ni pé wọ́n ti kó wọn lọ sí Kaduna by helicopter bó bá jẹ́ bẹ́ẹ̀ Nigeria is a disgrace our president is a disgrace our senators are disgrace our ministers are disgrace our security chiefs they are all disgrace and they have disappointed us entirely 100%. Bó bá jẹ́ pé lóòótọ́ náà ti káwọn ọmọ yẹn lọ o àná olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀.